Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ ti sí. Bismillahirrahmanirrahim. Járáńpánu ti wá tó fún ní èsì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá mufti tó sáàrànù mọ́ gbagbangbang. Ẹ ti ń sọ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tá a yà sí. Because kìí ṣe gbogbo èèyàn ni ò ní bíírì bíi tiẹ̀. Assignment ń bẹ níwájú everybody tó pọ̀ gan-an tó kọjá ká mójútó ibi báyìí ní lágbájá kù sí. Ṣùgbọ́n tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ yìí ni wípé mo fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbààgbà tó jẹ́ pé bọ́rọ̀ yẹn bá bẹ̀rẹ̀ sí ní ràn ẹ fẹ́ pé ìjókòó àlàáfíà pé kíkó wá ó má sọ̀rọ̀ mọ́. Kí ló dé tẹ́ ẹ pé Járáńpánu pé kí ni bàbá mufti ṣe fún un? Ẹbí kódà ó bá yẹ pé ọ̀rọ̀ kan tó ní ṣe tó lọ́pọ̀ mọ́ ọ̀rọ̀ ilé kéwú wa lágége náà ló bá bẹlẹ́mì rẹ̀ tó pọ̀ tó bá òun. Ọ̀wù ṣé bí máa pàpè mọ́ra mí màmá rẹ̀ a sì máa pàpè mọ́ra kéwú mọ́ rẹ̀. Ṣé bí aáwọ̀ bá wà nílẹ̀ láàrin bàbá àtọmọ ni, láàrin ẹ̀gbọ́n àtàbúrò ni, láàrin ìyá àti bàbá ni, ṣé bí wọ́n ti ní ká ṣe níbẹ̀ nìyẹn? Gẹ́gẹ́ bí ẹni tí kéwú yé tí sì ń lò ó. But ṣe rí ìrù ẹkùn ọwọ́ ajá kọ́ ni ó wà o. Ẹ̀yin tí ọ̀rọ̀ yìí ó máa dùn tó bá bẹ̀rẹ̀ sí ní ràn ẹ pé Járáńpánu kó fi ọ̀rọ̀ bàbá mufti lẹ̀ kó ràn nǹkan míì tí bó kọ́ sàdátù jọ tí gbogbo àwọn màsàdátù rẹ̀ náà máa mú kí ni kó sọ̀rọ̀ nípa àrùn kárí yìí. Bó ṣe jẹ́ pẹ́nu rẹ̀ ò ní lọ geere ń bẹ̀ nígbà tí ètí sọ̀rọ̀ à ń jajá à ń jẹ ẹlẹ́dẹ̀. Bó ṣe jẹ́ pé kò lè rálàyé yẹn gbé kalẹ̀ fún wọn kó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ yóò padà máa la. Wá rí nǹkan mìíràn mọ́. Wọ́n bá ní ó ṣàlàyé táyà mú mi fáwọn jẹ̀mọ́ ní ṣe bóyá ní orí ṣe. Nígbà tí ìbá ti ṣe kó yẹpẹrẹ èèyàn ní tọ́pìkì tí wọ́n fún. Bàbá mufti sọ̀rọ̀ kalẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn. Bọ́rọ̀ náà bó ṣe káàkiri ayé tó mi ò sọ̀rọ̀ lórí ẹ̀ rí. Mi ò sọ pé wọ́n rí sọ, mi ò sọ pé wọn ò rí sọ. Torí etí tí mo fi gbọ́ yé kọ́ ni ọ̀gọ̀rọ̀ èèyàn fi gbọ́ yé. So kò ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ kọjá pé kọ́lọ́hun ó bá wa kún bàbá mufti kán tún àlàyé rẹ̀ sí ká tún gbọ́. Nípa pé bó bá ṣó wà owó gidi ó kọ̀yìn sọ́lọ́hun kó tó lè rí. Ọ̀rọ̀ yẹn dún gbọngbọn nínú etí. Àwa tá a jó lólùfẹ́ wọn gan akàdínyẹ̀yìn sẹ́yìn lórí ọ̀rọ̀ náà bó tá padà gbọ́ yé. Etí tí ò wá gbọ́ yé ti pọ̀ jù ó kọjá àlàyé kò yẹ jẹ́ ká ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀. Tá a bá ráwọn tán ní ò da kò dáhùn làwa náà ò dúró lé lórí pẹ̀lú bá a ṣe nífẹ̀ẹ́ bàbá mufti tó. Tá a bá sì ráwọn tó sọ pé ibi tí wọ́n ń wíri àǹtọ́ nígbà tí ò wá yáwọn èèyàn yìí ń kọ́. Ẹ lè bá nu fídíò mi bí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé ó dáa bí ò dáa. Bàbá mufti gangan àwọn èèyàn wá dráàgì wọn nígbà tọ́rọ̀ Rahman ṣẹlẹ̀ nílọrin ọmọ tó pààyàn yẹn pé wọ́n sáà ń tí àwọn fídíò yẹn
bàbá yẹn tún wá jáde láyé àìpẹ́ ìpẹ́tọ̀ ọ̀rọ̀ ọjọ́ náà bí n tí mo wí rèé, àlàyé ọ̀rọ̀ tí mo ṣe rèé. Mo bá tún rí fídíò Jarampanu lẹ́ni tí ó sì tún bá wọn dráàgì ẹ̀. Jarampanu, ajá tó ní ká máa jẹ níbi ọdún 3 sẹ́yìn, sí wọ́n ti tún àlàyé n tó fà tó fi ní a máa jẹ ajá yẹn pẹ́ni tó bá jẹ kò sí nǹkan kan tí ó free láti jẹ, sí wọ́n ti tún àlàyé òun ti ṣá. Kàfàrà tó ní ò sí ẹni bá bóbi sùn lọ́sàn Ramadan pé kò ní kàfàrà tí ó ṣe, èèyàn free ó lè máa ṣe, sí wọ́n ti tún ọ̀rọ̀ yẹn ti ṣá. Méjì mú sọ 100 rú ẹ̀ ló sọ tó burú tó dẹ̀sìn rú. Ṣé bá àfáà kan ló ní bí yẹn bá ti fẹ́ fẹ́ àwọn ọmọ gómìnà, ọmọ àfáà àgbà òun gangan ti wà nípò àwọn bàbá rẹ̀ nísìn. Kí ló tó dráàgì òun tó ní bí yẹn bá ti fẹ́ fẹ́ àwọn ọmọ gómìnà kọ́kọ́ sàsí wọn? Sọ̀rọ̀ gidi ni. Ẹni tí sàn wọ ọkọ̀ ó sáfẹ́ ìyẹpẹrẹ kan, ó sáfẹ́ mú ó fẹ́ tápù kìkì tápù orúkọ látara rẹ̀ kan wádẹ̀ ẹjọ́ dráàgì ẹ̀ ló wá mójútó kankan. Ṣé báwọn ṣe ti gbìyànjú wọ́n ti sọ pé ètí mo mí nìrè ò kéde bitẹ́ gbọ́ yíyọ kéde bitẹ́ yìí gbọ́ yí lọ́hun. Ẹ má jà máa tú ọ̀rọ̀ kalẹ̀ dákọ̀ ẹ pé Jarampanu kí àfáà sọ̀rọ̀ kalẹ̀ káwọn èèyàn ó sì gbọ́ oníkọ́ ló bẹ̀rẹ̀. Tàbí wá sí pé kíw náà ni ò wá yíọ ọ̀dá wá kíw díẹ̀ jẹ́ kí n kọ́ ní kíw díẹ̀ dá. Ọ̀kan nínú àwọn ọmọ kíw Imam Maliki ó lọ sínú oko kan ní Cairo, ó ti pẹ́ sẹ́yìn, wọ́n wá ń kírun bẹ̀, gbogbo jàmá wá fi ọ̀bẹ sínú àpò wọn. Àfáà yẹn wá dìde nígbà tí wọ́n kírun tán pé èyí ti rí tí gbogbo yín fi ọ̀bẹ sápò. Wọ́n ní kí ló táwọn onífọ̀pẹ sápò, ó wá bá wọn dráàgì ẹ̀, ó wá lo tashdid, wọ́n wá fi ìyà jẹ pé àgbékalẹ̀ yẹn ti le jù, ọ̀nà ẹ̀kọ́ kọ́ ló ń fi bá wọn sọ̀rọ̀. Ọmọ kí ó náà wá padà sọ́dọ̀ Imam Maliki ní Madina. Akramakallahu, báyìí tí mo rí rèé, ní tí mo sì ṣe rèé. Imam Maliki ní bẹ́ẹ̀ ni. Ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé o mọ kí ó lóòótọ́, ní tó sì fẹ́ wí yí ọ, ṣùgbọ́n o ní uslubu da'wa, ìlànà táà gbà gbé dáwà kalẹ̀ tí fi yé ni o ní. Ó wà padà síbẹ̀, wọ́n lọ ṣe báyìí. Nígbà wá dé ìlú náà padà, salamu alaikum salam, ó tó dé ó wá lo method tí máa mú fún yẹn. Wọ́n wá ní bóò láti ní kírun pẹ̀lú ọ̀bẹ, ṣé bí Ànábì sallallahu alaihi wasallam náà ló ní a máa kírun pẹ̀lú ọ̀bẹ ló bá gbádìsì jáde fún. Àdísì ń wá lọ báyìí pé idha sami'tumul iqama, tẹ́ bá ti gbọ́ tí wọ́n ṣe iqama, famshu ila salati, ẹ tètè lọ kírun. Wa alaykum bis sakina. Sakina yẹn tàdáwà tí a máa fi ń kọ kí ó níjọ́ ó kán síbi tákàdá táwọn fi ń wò, ó wá wọ́ sakina ìfarabalẹ̀, ó wá wọ́ ní kẹsrọ̀, tó sikina ìlà wọn ń rí. Àwọn ẹni yìí ò gbọ́n tá Nábì wíyé rẹ̀ ó ṣe wá jẹ́ kó wá mú mi jáde tó jẹ́ ẹ̀dà mi tó ṣàlàyé ọ̀rọ̀ yẹn tí wọ́n fi mọ̀ wípé òkè síkínù ọ̀bẹ kọ́ ni wọ́n mìn bí sàkínà pẹ̀lú ìfarabalẹ̀. Ẹ dákun, káàfọ́ ó sọ̀rọ̀ kalẹ̀, tí bá Nábì ló sọ̀rọ̀ kalẹ̀ wọn táwọn èèyàn ń pe sàkínà ní síkín. Láàyè mí nínú Al-Qur'an, Ọlọ́run Ọba ní
fa idha laqitumul ladhina kafaru fadribur riqab. Tẹ́ bá ti pàdé àwọn kèfèrí ẹ bẹ́ orí wọn. Wa idha askhantumuhum fashuddul wadhaqa. Àyà yẹn lọ bẹ́ẹ̀, ẹ bẹ́ orí wọn. Ẹ̀yin náà ẹ gbọ́ àyà yẹn. Ẹni tí ò gbẹ́sìn yìí wo, tí ì ṣe mùsùlùmí wo lẹ́ ka àyà wọn fún, tí ó sì gbọ́ yé pé kí lọ́lọ́run wí ń bí. Bẹ́ẹ̀ bá ti pàdé kèfèrí kẹ́ bẹ́ lórí. Ṣé pé èyí ó kọ́ ìmọ̀ dé ààyè kan ni ó fi mọ̀ wípé àwọn àyà kan ń bẹ àsìkò tá Ànábì ń jagun lọ́wọ́ tí ń pèpè sẹ́sìn lọ́wọ́ òun láàyà yẹn ń ṣiṣẹ́, but kò gbọ́dọ̀ yọ kúrò nínú àlùkùránì ó dínkù. Ẹni bá ké ó jinú ní ó mọ̀ pé àyà míì ti dé tọ́lọ́run ti sọ yí pé la ikraha fid-din, kò sí tipátipá nínú ẹ̀sìn. Ṣé bọ́lọ́run ló sọ fadribur riqab kó tó wá mú àyà míì wá wípé okay la ikraha fid-din. Ẹni tó bá wá sí pé fadribur riqab yẹn lórí tí ò tí kéwú kan la ikraha fid-din, kí ni ó mọ̀ sọ nípa ẹ̀sìn? So wá gbọ́lọ̀ yé nu. Ṣé bẹ́ẹ̀ ni ó bá yé ni ó ṣàlàyé rẹ̀ fún pé Ọlọ́run ti mú àyà míì wá o. Bàbá Mufti ló sọ̀rọ̀ ti jọ́sí, ayé ò sì gbọ́ yé nu. Eléyìí tán wá ṣe tán fi ṣàlàyé pé ní táwọn ń wí rèé ní tó bí ẹlẹ́kẹta àbẹ́lẹ́kẹrin tí ń ti ń gbọ́ lẹ́nu wọn pé ní tí mo wí rèé kìí ṣe ń tẹ́ wí yìí. Yára ń pàánù, ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ sọ fún. Sẹ́rí tí ń bá tún rí another video tí fi ń drag Bàbá Mufti lẹ́ni tó fẹ́ fi gbé wọn ṣubú, màá drag ẹ̀ ní ọ̀nà tí yóò gbà dùn ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ yín rẹ o. Ọ̀rọ̀ tí ó jáde yóò dùn nínú etí ẹ o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.